kí ni wọ́n bí sọ perform lẹ́ẹ̀kan ó rí mi nínú ọ̀rùn pẹ̀lú ọ̀rẹ́ mi pé mọ́tò mi break down ó di drive off just like that. wọ́n láti ṣẹlẹ̀ o àròlé yín àbí kí lè máa ń pè náà ó ti dá wàhálà lẹ́ o. ẹnu bá mi bá wọn sọ gẹ́gẹ́ bí bàbá sọ̀rọ̀ ṣó ti yé sá torí àwọn ohun tó ń lóye ti pọ̀ jù. ṣọ̀gbẹ́ kú ẹ̀mú kò ló sá. gbogbo ìgbà ni máa ń sọ fún ẹ pé ẹni tó lóríire tó níwà rere ìwà burúkú ẹ ló máa bọ́ oríire ẹ jẹ. anyway kò sí nǹkan tó fẹ́ sọ fún mi o tí mo ń padà sọ fún ọ̀rẹ́ mi méjèèjì so it's better kó table ẹ̀ ń bí báyìí ká yanjú àbí kílẹ̀ máa ní mo rí. ẹ má bínú mi ò lè fẹ́ ní tó ọ̀rẹ́ ẹ̀ pààyàn ẹgbẹ́ yẹn rí mi gbà mí torí Ọlọ́run ṣé tó bá fèmí náà tó má padà pa mí náà wọ́n ti dín dandan. Àǹtí mo ń wábi tí mo ti lè tọ̀ lára ọ̀dín bíi látẹ̀kọ́ bọ́ mi ò rí mo dẹ̀ ń ṣe period mi lọ́wọ́ so kí n lè rí bí clean up dáadáa mo fẹ́ gbé wọn mi sílẹ̀ fún yín ẹ ṣé mi ẹ ṣé.